kí n má tàn yín jẹ sáà kejì Tinubu lọ́fíìsì kò ní fararọ Baba Ahmed ṣèkìlọ̀. Olùdámọ̀ràn pàtàkì tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ òṣèlú fún ààrẹ Bọ́lá Tinubu Hakeem Baba Ahmed tí kò rojú sí ipò tí orílẹ̀-èdè yìí wà lọ́wọ́lọ́wọ́. Ó ní látìgbà tí Tinubu ti dé orí àlééfà ní nǹkan ò ti fararọ mọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Baba Ahmed sọ eléyìí di mímọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí tẹlifíṣàn Channels. Ó ní kò tíì sí àyípadà rere kankan láti ìgbà tí òun ti fi Tinubu sílẹ̀. Ó ní dípò ohun rere, ìlú ń bàjẹ́ sí i lójoojúmọ́, ètò ààbò sì mẹ́hẹ̀. Ṣe ni owó oúnjẹ ń gbẹnu sókè, bẹ́ẹ̀ sì ni ìṣẹ́ àti òṣì ti wá di méjì èépìnì. Ó sọ síwájú pé gbígbọ́kànlé ẹgbẹ́ òṣèlú mìíràn fún àtúnyànsípò jẹ́ ohun tí kò níláárí rárá. Tí Tinubu bá sì padà wọlé sọ́fíìsì, nǹkan ó tún bàjẹ́ sí ni. Ó ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fi ìbò wọn fòpin sí ìṣèjọba ẹgbẹ́ APC lọ́dún 2027 nítorí eléyìí nìkan ni ọ̀nà àbáyọ sí wàhálà tó wà báyìí.